ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè bó o bá ti rí gbámú nígbà kan tó o wá yọ ayọ̀ pọ̀rọ̀ débi pé ó yọ̀bọ̀ mọ́ ẹ lọ́wọ́ ṣùgbọ́n tí Elédùmarè nínú àánú rẹ̀ tó fún ẹ ní sáà àti àkókò míì láti tún un mú tún un yàn àti láti ṣe àtúnṣe àmọ̀ràn mi fún ẹni pé kó o kíyèsára gidigidi o ò gbọ́dọ̀ ṣe àwọn àṣìṣe tó o ṣe ní sáà àkọ́kọ́ ìdí ni pé kì í ṣe gbogbo ènìyàn ní máa rí irú àǹfààní bẹ́ẹ̀ má gbàgbé wípé ìgbàlà ni ẹnìkan ò nílé ayé bó o bá lajú rẹ̀ lẹ̀ tó jẹ́ kí ìgbà àti àkókò rẹ̀ kó lọ mọ́ ẹ lọ́wọ́ àfàìmọ̀ kí omi ó má padà tẹ̀yìn wọ ìgbín lẹ́nu Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe àmín.